Ẹ̀yin tèmi ní ìkànnì Obaztv, mo kí yín lápá ibẹ̀ yẹn, ẹ ṣé kú ìgbà tẹ̀ ń dúró tì mí gbogbo ìgbà, ẹ ṣé gidi gan o, mo mọ̀ ọ́ lóore. Ẹni tó dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ náà rèé tẹ̀ ń kọlu, tẹ̀ ń bá ìkànnì yìí pàdé. Ẹ má gbàgbé láti bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe yẹn sí ìkànnì. Ẹ mọ̀ pé subscription tí ní ìdùnnú tèmi náà lápá ibẹ̀ yẹn. Ó yá lénìí níbo là ń lọ? Agbo bá Yùsú là ń lọ. Ká lọ gbọ́ àwọn ẹ̀dọ̀ kí orin lẹ́lẹ̀ tán gbé jáde ní kòpẹ́kòpẹ́ yìí. Ká jọ lọ gbá ìyẹn lápá ti ibẹ̀ yẹn. Ẹ wo ẹja lọ gbádùn ẹ̀ ká tó máa pàdé ìyẹn lápá kejì tó bá dé nínú fọ́nrán mi. Ẹ ṣé gidi gan tẹ́ ẹ wà lápá ibẹ̀ yẹn. Ẹsẹ̀ kúkú ti pé gbogbo ilé ọmọ sọ̀ òun. Oyè ìyá gbogbo ilé ọmọ. Ọmọ òṣèré ìdẹ̀wò. Gbogbo ilé ọmọ. Oyè ìyá gbogbo ilé ọmọ. Àwọn ìyẹn láti lọ sí ìdáwọ̀ bíbú yìí ké. Adébísí, Taye Curency, Ṣùgbọ́n pẹ́pẹ́, gbé wà nílẹ̀, gbogbo méjì tẹ̀sí ayé mi ní wàyé kéré. Àwọn yẹn láti lọ sí ìdáwọ̀ bá ń sì ké. Adébísí, Taye Curency, Ṣùgbọ́n pẹ́pẹ́, gbé wà nílẹ̀, gbogbo méjì tẹ̀sí ayé mi ní wàyé kéré.